A kú dédé ìwòyí o, ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ Yorùbá, ṣàlàáfíà ni, ṣé dáadáa la wà? Ilé ńkọ́, ṣé dáadáa ni? A dúpẹ́ o. Olá, akẹ́kọ̀ọ́ Yorùbá, vejam o que eu preparei para nós. Você só precisa tocar e ouvir. Eu preparei isso para nos ajudar mais com a pronúncia. Báwo ni? Èmi ni Ìrètí. Báwo ni? Èmi ni Ìrètí. Olá, eu sou Ìrètí. Olá, eu sou Esperança. Báwo ni? Èmi ni Ìrètí. Mo ti ń gbé ní ìlú yìí fún gbogbo ọjọ́ ayé mi. Mo ti ń gbé ní ìlú yìí fún gbogbo ọjọ́ ayé mi. Eu tenho vivido nesta cidade toda a minha vida. Mo ti ń gbé ní ìlú yìí fún gbogbo ọjọ́ ayé mi. O ti ń kọ́ èdè Yorùbá fún ọdún kan. O ti ń kọ́ èdè Yorùbá fún ọdún kan. Você tem aprendido Yorùbá há ano. O ti ń kọ́ èdè Yorùbá fún ọdún kan. A ṣe iṣẹ́ kárakára ní ọ̀sẹ̀ yìí. A ṣe iṣẹ́ kárakára ní ọ̀sẹ̀ yìí. Temos trabalhado muito nesta semana. A ṣiṣẹ́ kárakára ní ọ̀sẹ̀ yìí. Wọ́n ti jókòó ní yàrá akẹ́kọ̀ọ́ látàtàárọ̀. Wọ́n ti jókòó ní yàrá akẹ́kọ̀ọ́ látàtàárọ̀. Eles estiveram sentados na sala da aula a manhã toda. Wọ́n ti jókòó ní yàrá akẹ́kọ̀ọ́ látàtàárọ̀. Ó ń wo ohun tó ń lọ ní ìta yẹn tipẹ́. Ó ń wo ohun tó ń lọ ní ìta yẹn tipẹ́. Ele tem observado o que está acontecendo lá fora. Ó ti ń wo ohun tí ó ń lọ ní ìta yẹn tipẹ́. Ó ń tẹ́tí sí olùkọ́ nínú gbogbo ìdánilẹ́kọ̀ọ́. Ó ń tẹ́tí sí olùkọ́ nínú gbogbo ìdánilẹ́kọ̀ọ́. Ela tem ouvido a professora durante a aula toda. Ó ń tẹ́tí sí olùkọ́ nínú gbogbo ìdánilẹ́kọ̀ọ́. Òjò ń rọ̀ láti alẹ́ àná. Òjò ń rọ̀ láti alẹ́ àná. Está chovendo desde ontem à noite. Òjò ń rọ̀ láti alẹ́ àná. A ní ayẹyẹ ọjọ́ ìbí láti lọ. A ní ayẹyẹ ọjọ́ ìbí láti lọ. Temos uma festa de aniversário para ir. A ní ayẹyẹ ọjọ́ ìbí láti lọ.